kú ìwọ ló pààyàn ó lọ pé 2 years ó wá jáde ní 2025 meanwhile bàbá ọmọ yẹn ó ti kọ́kọ́ clear pé wọ́n kọ́ ló pọ̀ mọ́ òun bàbá ọmọ ti wá jáde sìn pé kán tún ẹgbẹ́ wá pé kán má release ẹ ó ṣeéṣe wọ́n ló pa ọmọ òun ó wá jáde ó wá lẹ̀ pàdé ẹ̀kan tí Naira Marley máa sọ̀rọ̀ ẹ̀kan péré tí Naira Marley máa sọ̀rọ̀ ó ní wípé kán get gbogbo àwọn èèyàn 13 tó wà pẹ̀lú Mohbad. That was a good one. Ẹ̀yin tèmi pìtìpìtì ayé ò ti bá SAMLARRY báyìí o. Pìtìpìtì ayé bá SAMLARRY gidi gan lẹ́yìn interview tí Very Dark Man ṣe pẹ̀lú rẹ̀. Ó ní LIZZY ANJORIN náà gbé títí ẹ̀ jáde ní àná. Ó sọ̀rọ̀ gidi gan sí SAMLARRY. Ó sọ̀rọ̀ gidi gan sí o. Ẹ̀yin èèyàn wa pìtìpìtì ayé ti bá SAMLARRY báyìí. Ó ń sá sókè sódò ní lórí ọ̀rọ̀ Mohbad náà ni o. Ó ń sáré sókè sódò ní o. Kò tí ẹ̀ rí nǹkan kan sọ. Ẹ̀yin èèyàn wa ẹ fẹ́ rábàlẹ̀ kí ẹ wo fídíò yìí bí LIZZY ANJORIN bí ó ṣe bá SAMLARRY fà á nínú fídíò tí ẹ̀ ń wò yìí. Àwọn máa play fídíò náà ní ẹ̀kúnrẹ́rẹ́ fún yín nísìnyí. Ó ti yá. Ó wá jáde 2025 ó wá ń sọ fún wa wípé ìwọ àti ẹ pàdé. SAMLARRY má yẹ kí ṣùlù èmi àti ẹ torí onídìgbà tí gidi ìgbà tí tó máa fi ọwọ́ méjèèjì pa ẹ́ pọ̀ bóòsì onídìgbà tí àgbàyàdẹ ni ẹ́. Imagine kí n lọ sí interview ní 2024 kí wá ní when I married my husband there was one woman. Notice pé tí bá lọ grant interview I promote my brand kí wá ní ní 2025 nígbà tí àbí 2020 nígbà tí mo fàlàjì yàtọ̀ sí pé à ń ṣe show níbí yàtọ̀ sí pé mo ṣe show níbí kódà gan láti bí oṣù mẹ́fà sẹ́yìn ni mo ti ń sọ wípé ẹnu ìṣó tó bá pé òótọ́ ló gbé wá òfin àbọ̀ tó bá pé rọ́ ló gbé wá wọ́n máa rí fún ẹ tọmọtọmọ ẹ rè àtìgbà tí mo dẹ̀ ti ń sọ làwọn èèyàn ti ń pull back torí àwọn èèyàn rí wípé àdàbí tí mò ń pè ò ń ṣiṣẹ́ ẹ fún mi léèyàn kan tó fẹ́ ní ìṣó gba donation tí ò tí ì lo ẹ̀wọ̀n ẹ fún mi léèyàn kan àdàbí jẹ́ òjè pé SAMLARRY tó bá rí mi kó sá o tó bá ti rí mi lójú ọ̀nà kó sá èmi àti ẹ̀ pàdé rí mi ìmọ̀ ẹ rí tí n bá ti mú ẹ báyìí tí n bá ti mú ikùn ẹ tó dàbí gbá apitó yẹn màá kọ́kọ́ rú ẹ̀ṣẹ̀ sí náà. SAMLARRY ó dà pé wọ́n ń di ẹ̀ ṣò nọ́mà ó ní oore ọ̀fẹ́ láti jókòó pẹ̀lú Very Dark Man ó sọ fún Very Dark Man pé Very Dark Man number 1 I am challenging so office that I wrote a petition to. I am challenging them to clear my name. Abigba to competition. Ẹ̀rù ń bà ẹ́ ni. Mo ní ẹ̀rù ń bà ẹ́. Ẹ̀rù ń bà ẹ́ kó jẹ́wọ́. Nigerians need to know. Tí Nigeria ò bá mọ nǹkan tọ́lọ́pàá báwọn tó competition sí. Tí wọn ò bá post nǹkan tó ń ṣe findings fún. Àwọn ọmọ àdó tó ṣì máa pa ẹ̀. All they need to do is wọ́n kọ̀ rí ẹjọ́ kan ni wọ́n á dẹ̀ wò ilé ẹ̀ mọ́lẹ̀ bọ́ ìwé ilé mi mọ́dún mọ́ta wọ́n á wò ilé ẹ̀ mọ́lẹ̀ wọ́n á dẹ̀ waste ìyá ẹ̀ ó di Biggie àti Tupac nìyẹn. ó rẹ̀ pé SAMLARRY onídìímọ́rò brain ẹ̀ ní láti reset. ó wá dárúkọ ó tún indict tí Slantan bá fẹ́ ràn ẹ́ lọ́wọ́ kò tí ní jáde ti pẹ́. Àbí wàsá ló ń pe Gistlover ni. So ní 2025 ó lè jáde kó sọ fún wa wípé we wrote a petition to so office and we are hoping that office will tell Nigerians if myself and my dearest brother Naira Marley are involved in so cases. So you cannot come online and tell us such thing.
Oh, no, 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 no. I am highly disappointed. I am highly disappointed.